ó ní àwọn àbájọ rẹ̀ tọ̀ àwọn jọ wọlé ilé tí òun jẹ́ wò ilé tí lédì yẹn tó ńlá abẹ́ kejì ó ní wọ́n ṣe gbá bẹ́lẹ̀ ó ní òun mọ abẹ́ bó ṣe wọ́n ńlá abẹ́bẹ́ yẹn òun mọ òun gbúdù nílé ńlá abẹ́bẹ́ yẹn wọ́n sọ wọ́n fọ ní nǹkan tó máa fi fojú ara wọn náà àwọn náà fi fojú ara tàwọn náà wọ́n sọ pé kó máa la kó má wọrí ó lè ṣe ìfẹ́ ní ojú ara náà clean ojú àwọn clean débi pé ó ní tó ṣe rí báyìí nǹkan wò pé dave ti dájú òun ó máa lọ ṣé kò ń la ojú ara ni àwọn náà dé láwọn náà máa ṣe mo ṣe gbẹnu sí ni wọ́n bẹ̀rẹ̀ sí ńlá ó náà ti ṣeun ń bẹ̀rẹ̀ sí ńlá ó ní kó máa la bẹni pé ṣóun ti rí bí gẹ̀yẹn ṣe ṣe ó ní gẹ̀yẹn ṣe báyìí ó ní wọ́n ní káwọn máa ṣe bẹ́ẹ̀ ó ní ọ̀nà bá bẹ̀rẹ̀ sí ṣe sórí kó o wo fídíò mi kó o má comment kí a máa rí 300 views 3 comments nǹkan burúkú ni ẹ ti ń jẹ́ kó máa súnyàn ẹ ti ń jẹ́ kó máa súnyàn wà láì ẹ ní wò lákòókò tẹ bá tún wà wò náà ẹ ní comment ẹ ní like kí ló wà ní pé kéèyàn rí 1000 like 1000 views láàrin wọn. mẹjọ tí ó dà fún kálukú ẹ ṣé mo dúpẹ́ ó ní òun á bẹ̀rẹ̀ sí ńlá ọtún òun la bí òun ṣe bá ní kó máa labi ni pé ajá ńlá omi wọn bẹ̀rẹ̀ sí ńlá àtún òun la wọn ní kó òun á fi wà hàn kó jọ sókè kó òun á fà kó fi fa kíní ibi òkè ibi dánwó yẹn òun á fà bẹ́ẹ̀ ẹ̀rọ kó ní bọ̀tọ́ ní kókó òun á mú bẹ́ẹ̀ kó òun mú ọ̀sán òun wò pé òun bẹ̀rẹ̀ sí wọn bẹ́ẹ̀ àtún òun la wọn tó tí wọ́n wà òkè òun la wọn bẹ́ẹ̀ ni bóun ṣe láwọn ẹni wọ́n sọ̀rọ̀ wà tó ń sọ̀rọ̀ ọ̀dọ̀ tó ń láwọn wọ́n sì láti ibi ajú ara wọn yẹn òun dé gbé ahọ́n òun wọ́n ní kó máa fi draw ẹ̀ wá sí ibi òkè ibi àárín ọyàn wọn òun ò tí ì mọ ọyàn àárín ọyàn wọn so òun á mú ahọ́n òun láti ibi ìsàlẹ̀ wọn yẹn òun fi draw ẹ̀ síbi àárín ọyàn wọn òun gbé síbi ọyàn wọn alákọ̀ọ́kọ́ òun fà òun mú tẹ́kí ẹbẹ̀ lẹ́kẹ̀dì wọ́n ní kó òun press ẹ̀ wọ́n ní àmọ́ tẹ́ bá rí ọyàn yẹn lè mọ̀ pọ̀ ti bí mọ̀ pé àgbàlagbà ni wọ́n ó lóun pé ṣé wọ́n ṣe ọyàn yìí ni ó lóun tó fà wọn yẹn tẹ́kí tó bá ti wá mú tó máa gbà tó wá mú bẹ́ẹ̀ yẹn wọ́n á ní okay thank you can I do it for you wọ́n á ní no problem ma wọ́n á gbé wọn sí orí bẹ́ẹ̀dì wọ́n á bẹ̀rẹ̀ sí fi ẹnu wọn wọ́n á fẹ́ mú wọ́n fi mú abẹ́ òun wọ́n mú abẹ́ òun wọ́n mú tán wọ́n la dókè wọ́n mú ọyàn òun náà tí wọ́n ara wọn tí wọ́n relax wọ́n á la àgbà tí wọ́n la tọ́ tí wọ́n mú ọyàn òun tán wọ́n ṣe mú kíní okó rọ́bà jáde nìyẹn machine tó yẹ máa ìsìnkú machine ní ara wọ́n ní mo ní kílè wọ́n ní kíní sùúrù wọ́n á mú wọ́n á fẹ́ fi síbi ojú ara mi ó wọ́n dùn mí wọ́n ní wọ́n ní òkè ò tí mo kọrin lóòótọ́ o sọ pé mo ti mọ̀ pé wọ́n ti ṣeré ó dùn wọ́n ní pé sorry àbínú wọ́n á mú kíní tí mo sọ pé àfi mo fi máa ṣàjòbò òun tẹ́tẹ̀lẹ́ yẹn wọ́n á fi ra kíní yẹn wọ́n ṣe báyìí wọ́n ní ó ń dùn òun ó ní kò ṣàní sọ̀rọ̀ ó ń dùn òun ó ní wọ́n á tún yọ báyìí wọ́n á tún fi kíní yẹn sí lọ́pọ̀ tó pọ̀ wọ́n á tún máa ṣe báyìí ó ń dùn òun wọ́n á ní pé no problem pé kó òun á ṣe fóun wọ́n á mú big one ṣe pé kéré ni wọ́n lò fóun yẹn wọ́n á mú big one tí wọ́n mú yẹn wọ́n náà ti ṣe òun ó ní táwọn máa wò ó nígbà yẹn wọ́n mọ̀ ń ṣe sẹ́wọ̀ pé ó máa tó bí 7 to 7 inches ní ọmọ àmú wọn fi kíní ẹ̀ wọ́n ní pé kò fi kíní ẹ̀ rá wọ́n fi kíní ẹ̀ rá nítorí fi fira báyìí ní ẹ̀ka ó le mọ́ wọn lọ́wọ́ òun tiẹ̀ ọlọ́wọ́ ni òun ní ẹ̀kọ́ síkẹ̀ tó máa tàn bẹ́ẹ̀ ó ń báǹsì bíi kí nǹkan máa báǹsì wọ́n ṣe òun á ti bọ̀ òun ti bọ̀ ó ṣe ti bọ̀ tán wọ́n á ní kó máa fi tó máa ṣe báyìí wọ́n á ṣe tó wọ́n á ti bọ̀ wọ́n á ṣe báyìí ẹni kó máa ṣe bẹ́ẹ̀ tó ń ṣe ara ṣe bẹ́ẹ̀ ló ń bú òun ló ń fa òun ló ń mú òun ló ń pariwo òun ṣáà ṣe bẹ́ẹ̀ òun fi bá wọn ní kíní ìlà ìṣepọ̀ òun ṣáà òun ọjọ́ kan náà ó ní pé kò ń ṣe hádà òun ṣe hádà ó ní kò ń pẹ̀ tó yẹ tó kó máa ti tó máa tẹ gan òun á tẹ òun tẹ gan ó ló tóbi àgbẹ̀ 30 minutes wọ́n á ní kò ń yọ òun á yọ wọ́n á ní kò mú nǹkan ìyẹn bẹ́ẹ̀ náà ló wà o òun á ti bọ̀ ìyẹn tẹ̀ wá hàn ẹ̀ wọ́n máa ń ṣáàjì ẹni wọ́n máa ń ṣáàjì ẹni àwọn ọ̀nà wàá ti bọ̀ ìgbà tí wọ́n máa ti bọ̀
òun kó máa fi clean ó nìkan tó máa fi clean náà yẹn máa ń dàbí pé kíní yẹn ó dàbí wipes ni but òun tún wá jẹ́ methylated I don't know ó dàbí wipes ni but òun ò ṣe nǹkan tó wà lára tiẹ̀ tí a fi ra ojú wound ó máa ta yín òun náà máa fi ra àtọ̀jọ́ tiẹ̀ láti fi ra tóun ti wá hàn ẹ̀ báyìí tóun ti wọ báyìí ìyẹn a máa ṣe bó iṣẹ́ kìí yẹn iṣẹ́ tóun máa ṣe ń tóun máa ti pèsè wọn lójú ara tó iṣẹ́ tóun máa ṣe lóun pé káwọn àti wọn jọ máa kíìsì wọ́n máa kíìsì òun wọ́n máa tẹ̀ òun lọ́yàn wọ́n máa kíìsì òun máa tẹ̀ òun lọ́yàn oyin yẹn wọ́n máa ro òun wọ́n máa tẹ̀ òun wọ́n máa ní kó tó máa tẹ̀ tàwọn náà wọ́n máa tẹnu bọ ara wọn lẹ́nu àwọn máa tẹnu bọ ara wọn lẹ́nu tó bá ti wá yá tó bá ti pẹ́ díẹ̀ o tó yẹn ti ṣe tó tún ṣe díẹ̀ wọ́n á ní kó ń yọ lè ṣe máa rí àwọn míì tó jẹ́ pé tí ọkùnrin bá ń bá wọn lájọṣepọ̀ ọkùnrin tó máa tẹ́ wọn lọ́rùn bóyá ọkùnrin tí ó ti mú nǹkan tó lè lo 1 hour láì dà àwọn ọkùnrin kan tó bá ti dà lẹ́ẹ̀kan ẹlẹ́ẹ̀kejì wọn ò ní dà wọn o wọn ò dé lo anything ọlọ́run dá wọn bẹ́ẹ̀ ni I'm talking from experience ọlọ́run dá wọn bẹ́ẹ̀ ni but àwọn ọkùnrin kan wọn ò lẹ́mìí yẹn ìyẹn ò sì mí pé bí àwọn ọlọ́run ò dá wọn dáadáa so àwọn yìí ó ní tó bá ń bá wọn láti ṣe kọ́ bẹ́ẹ̀ ó ní wọn kìíní yẹn náà wá ń lò wọ́n ṣe a máa shake tó bá ti wá dà bẹ́ẹ̀ yẹn wọ́n á gbà kóun jù kóun má bínú kóun ṣe àwọn akílìn wọn òun náà ló máa kílìn wọn tó bí wọ́n ṣe akílìn wọn wọ́n á gbé kóun má lọ kóun sùn àwọn àjọ wá sùn ibẹ̀ yẹn àwọn àjọ wá sùn ní o wọ́n máa fọ́ ra wọn lára táwọn máa fi sùn tílẹ̀ máa fi mọ́ ni obìnrin ni wọ́n obìnrin lòun o gbogbo nǹkan tó wá lò ní lọ́dà ọjọ́ kejì ó ti wá mú òun náà lára òun náà ti wá mọṣẹ́ ó máa mú warm water ó máa sterilize gbogbo wọn gbogbo ẹ̀ oníkìdí kan wà níbi bedroom wọn kíní yẹn ó bá ti plug ẹ̀ tẹ bá kó bó ṣe tó wẹ̀lẹ̀ bá kó síbẹ̀ ó máa oníbẹ̀yẹ máa ṣe ṣá oníbẹ̀ ni wọ́n máa tó bóyá sọ fún mi oníbẹ̀ làwọn máa tó kíní yẹn sí ló bá ti tò síbẹ̀ láti wá pẹ́ díẹ̀ tí kíní yẹn ti tàn sí tó pẹ́ díẹ̀ tó máa ti wá yọ báyìí wọ́n á fi wọ́n sínú nylon ni wọ́n á gbé lẹ̀ ní tó bá ti wọ́n máa lọ gbé sí tó máa gbé sí ibi wardrobe wọn tó máa gbé sí hour àbẹ̀ ó ní báwọn ṣe ń ṣe nìyẹn o fast forward ìgbà tí ọmọ wọn wá dé nígbà tó wọn wá dé ọmọ wọn ọkùnrin ó wá wá sí ilé nígbà tó wá táìmù yẹn àwọn ò ṣe ọmọ wọn ọkùnrin ṣe bẹ̀rẹ̀ sí ní ṣe sóhun nìyẹn wọ́n rò pé kí ló ṣẹlẹ̀ kí ni willy bot òun náà fẹ́ fìlì ìbálòpọ̀ yẹn òun fẹ́ jìrẹ̀ náà fẹ́ fìlì ìbálòpọ̀ yẹn bọ́ òun kó jẹ́ pé bí ọmọ wọn ló máa jà fún un àbí ẹ̀rù ń bá òun kó má lọ disrẹ́dì kó má lọ mọ̀ pé òun lè disrẹ́dì olúwa bí ìjọ kan nìyẹn bọ́ wọn ṣe wá bá òun nìyẹn nìyẹn bó ṣe bá òun ṣe lónìí bó ṣàṣì disrẹ́dì òun nìyẹn ó lọ́mọ wọn jábàá lé òun wọ́n ní wọ́n dẹ̀ mọ̀ torí gbà tí òun ké tó òun sọ fún wọn pé ẹ̀bùn lágbájá wọn wọnú yàrá àwọn oṣù kìíní kan ní wọ́n ní bó ṣe pè nìyẹn hello ṣùgbọ́n pé orí òpè ṣe yìí ọmọ ló mọ ni wọ́n ní àwọn yẹn wọn mọ̀ pé virgin ni òun kó virgin ni ṣùgbọ́n tó máa sọ ẹni pé wọ́n wá sílé mi nìyẹn ọmọ ló mọ ọmọ kìíní kan gbákangbákan Mommy, I'm sorry. Mommy, I'm sorry. You are sorry. You are sorry. Can Sarah fix this? Ṣé o kọ́ bí ìṣẹ́ tó bá ṣe nìyẹn? Ó ní bó ṣe bọ́ ọmọ wí tán nìyẹn. Ó ní má bínú. Oh, I will make it up to you. Má bínú. Kí ló fẹ́ kí n ṣe fún ẹ? Kí ló fẹ́? Mi ì fẹ́ gọ̀ọ̀kan. Wọ́n ní tí bá fẹ́ àwọn máa ṣe fún ẹ. Má wọrí ṣé bọ́ ọmọ òun ni ọmọ òun ló ṣèwà tí ó dáa ẹni tí tóun bá fẹ́ àwọn máa ṣe fún ẹ because àwọn ọmọ nǹkan tó mú àwọn ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn pé ó tètè sọ àwọn gan pé ló nonsense wọn nìyẹn pé kì í jọ torí Ọlọ́run nínú má wọrí ìyẹn ti lọ ọmọkọ má wọrí ìyẹn ti lọ ni ìyẹn ò lọ kí ló fẹ́ wọ́n ní ok wọ́n á mú ògùn wọ́n yọ wọ́n á fóun ní méjì wọ́n ní kó òun lò gbà tó òun lò wọ́n ní ó dáa bó ṣe bá sọ fún mi yẹn o ìdá ògùn tó lò ní ìsìn ó máa prevent ò ní fi lóyún àbó fẹ́ lóyún ṣe fẹ́ lóyún mi rárá mà ẹ̀rù tó ń bà mí náà nìyẹn sọ ò lè lóyún báyìí ó ti lò gbẹ má wọlé má dá lóhùn you are not a woman ẹsẹ̀ story ló wọ́n ti kàwé tán ọ̀nà ọ̀sẹ̀ institution ni ti kàwé tán má sọkún má wọlé má ra dress oríṣiríṣi fún ẹ ṣùgbọ́n wọ́n ní aṣọ tó bá wọ̀ lòun náà máa wọ̀ oúnjẹ tó máa jẹ lòun náà máa jẹ wọ́n take care òun bí nǹkan míì
ìyẹn woman yẹn ó tí kì í ń gan o